báwo ló ní ti rí, báwo lọ́la ò ti rí, kọ́lọ́ ń jẹ́ kó ní dáa fún wa, kọ́lá sì dájú òní lọ. Ẹ rí wípé Bàbá Lágége wọ́n ti dàgbà nínú mímọ̀ tí ìmọ̀ náà bùháyà. Ìmọ̀ ni wá bùháyà débi pé kò yóò ní mímọ̀ kéékèèké mọ̀. Eléyìí ni wàá jẹ́ àmà àmà wípé bímọ àwọn èèyàn wọn yẹn ṣe kéré tó lẹ́gbẹ̀ẹ́ rònú àti àgbọ́yé Maulana Mudirul Markaz, kọ́lọ́ ń bá wa ṣàlékún àlàáfíà àti ìdẹ̀ra fún wọn. Ẹ wá rí pé àdísù yìí làwa ń ká lọ lánàá gẹ́gẹ́ bí àdísù tí àwọn àdìgbòlùjà nínú ẹ̀sìn tí wọ́n fẹ́ rẹ́ lómìn sójú tí wọ́n máa pààyàn bí ìgbà téèyàn ń pa ẹran. Àdísù yìí náà ni wọ́n máa lò lórí kalimatu qatala wa qatala. Àdísù yìí àdísù ọmọ Umaru ni radiyallahu ta'ala anhu tó ń sọ fún wa pé anna Rasulallahi sallallahu ta'ala alayhi wa sallam qala umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wa anna Muhammadan Rasulullah sallallahu alayhi wa sallam wa yuqimu as-salata wa yutu az-zakata fa idha fa'alu dhalika asamu minni dima'ahum wa amwalahum illa bihaqqi al-islami wa hisabuhum ala Allah ta'ala sallallahu alayhi wa sallam. Hadithu in bẹnu Sahih al-Bukhari ó sì wà nínú àwọn kútùbù míì náà tó ń jẹ́ kútùbù al-ahadith. Masha Allah, gbogbo ẹ̀yin tẹ́ ń sálámà àwọn náà ń dáhùn sálámà padà kó wa alaykum assalam wa rahmatullah wa barakatuh. Náà wọ́n lá Nábì sọ wípé umirtu, Ọlọ́run pa mí láṣẹ. Kí láṣẹ náà ni wípé an uqatila an-nasa, pé kí n máa bá àwọn èèyàn jà báwọn tí máa túnú. Wàhálà tí Mùdírù kó sí lọ́dọ̀ wọn ni wípé Mùdírù sọ wípé kí n máa pààyàn ní bẹ́ńbẹ́ gẹ́gẹ́ bí balagatu dima. Ṣọ́lọ́run pa Nábì láṣẹ kó lọ máa báwọn èèyàn jà. Ẹ jẹ́ àti ẹ̀gbá kálímà Ọlọ́run pa mí láṣẹ kí n máa da ojú ìjà kọ àwọn èèyàn. Ṣé ń gbà tọ́lọ́run rán Nábì iṣẹ́ ìjà lọ́lọ́ ní kọ́ Nábì ó lọ máa jà nítorí káwọn èèyàn lè gbà àti jà àti wọ́n ní máa pa àwọn èèyàn ẹja gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Hatta yashhadu an la ilaha illallah, títí tí wọ́n fi wá gbà tí wọ́n jẹ́rìí pé àwọn ò ní máa sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run, ṣẹ́rí pé tùlà síyà nìyẹn. Kí wọ́n sì gbà yí pé aná Muhammad lè bẹ́ẹ̀ ni tán bá ti lè ṣe é ṣáàràtì nìyẹn tó lè dáàbò bo ẹ̀mí wọn àti property wọn. Tí wọ́n bá lè ṣe á pa wọn á sì gba ẹ̀mí wọn. Ṣáàrùtù ni pé fa idha fa'alu dhalika, tí wọ́n bá ti lè kírun, tí wọ́n sì lè máa yan sàká, tí wọ́n gba la ilaha illallah gbọ́, tí wọ́n sì gbà fanda Muhammad, asama minni dima'ahum, ẹ̀jẹ̀ wọn ó ti mórí bọ́ lọ́wọ́ wa, wa amwalahum, owó wọn náà ti mórí bọ́ lọ́wọ́ wa, illa bihaqqil islam, àyàfẹ́nu tó bá jẹ́ ìwọ̀ ẹ̀tọ́ ti islam ń bẹ, wa hisabuhum ala Allah, yóò máa túmọ̀ sí pé ìṣirò iṣẹ́ wọn ó wà lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin jàmá ọmọ ìyá nínú Islam tẹ́ jẹ́ olódodo, tá a bá jọ fimú fúnlẹ̀ sí àdísù yìí dáadáa, a rí pé àdísù yìí wa tastadillu hadhihi tanzimat, gbogbo ọ̀rọ̀ tá a kálẹ̀ yìí in tó ń tọ́ka fún wa nínú àdísù yìí ni wípé bí anna al-haditha, àdísù tá a kà yìí ó yafridu ala al-muslim qatla jami'in nas, intadisi ń dálé lórí ni wípé ẹ máa pa gbogbo àwọn èèyàn. Ó sọ́dọ̀ ọ̀ràn èèyàn fẹ́ni tí ń bá ń jẹ́ mùsùlùmí, ẹ máa pa gbogbo èèyàn. Jẹ́ bẹ́ẹ̀ tí wọn bá ti lè gbà, wọn lè sí nínú àwùjọ àwa mùsùlùmí nìyẹn, wọn sì lè sí láwùjọ àwọn tọ́lọ́run bá ránṣẹ́. Ìyẹn ni pé tá a bá yẹ àdísù yìí wò dáadáa, a rí pé àwọn tanzimat tí ń bẹ́ńbẹ́, àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ́ńbẹ́ ni pé àdísù yẹn yafrusu marati al-mursalin. So tí wọn bá ti lè rí bẹ́ẹ̀, wọn lè sí láwùjọ àwọn tọ́lọ́run bá ránṣẹ́ sí. Naam, wa qala ta'ala, tá a bá wá wọnú al-Qur'an nínú suratul Anbiya, Quran 21 aya 107, Ọlọ́run sọ pé ma arsalnaka illa rahmatan lil alamin, àwọn Ọlọ́run àárín wa Muhammad ń ṣe bí kì í ṣe pé kó jẹ́ àánú gbogbo àgbáńlá ayé.
àánú wo ní ń bẹ lára ẹni tí ń bá ń lọ pààyàn tàbí ń kọjú ìjà sáwọn èèyàn látara pé wọ́n gbà fún? Kò sáànú kankan bẹ́ẹ̀. Ìyẹn fi hàn pé àdìsù yẹn tako bá Ànábì Muhammad ti rí, ó sì tako bá Ànábì Muhammad ti jẹ́. Ẹ rí i pé tadulul ula, ìkan nínú méjèèjì, uqatilu wa aqtulu. Tadulul ula, ẹ rí i pé uqatilu nas, kí n máa bá àwọn èèyàn jà. Ẹ rí i pé tadullu min an-nahiyya al-lughawiyya, tá a bá wo àgbékalẹ̀ èdè Lárúbáwá gan, léyìí tí ń bẹ̀rẹ̀ máa dábàrà rẹ̀ jà láì ṣe pé wọ́n pé méjì. Tẹ́ bá ní umirtu an uqatila an-nasa, Ọlọ́run pa mí láṣẹ kí n máa bá yẹn jà, ó rẹ́ni tó fẹ́ bá jà ni, tí ò bá rẹ́ni tó fẹ́ bá jà kò ní bá yẹn jà. Ìyẹn túmọ̀ sí pé al-muqatala yẹn ala al-mafa'ala yẹn bayna tarfayn, àárín ìpa èèyàn méjì ló gbọ́dọ̀ kópa nínú afẹ́ bára ẹni jà. Tí ò bá séèyàn méjì kò lè sí jà. So qala fi lisanil arabi, tá a bá lọ ka tírà lisanul arab tó jẹ́ tírà èdè tí gbogbo àwọn afáàlù fún ìjà, tá a bá ní Ọlọ́run ní kí n máa kọjú ìjà sí wọn, a rí pé al-qitalu alladhi huwa min al-muqatala wal muharaba bayna ithnayn, ìjà tí ó dógun tí ó di wàhálà ó gbọ́dọ̀ wá láàrin àwọn èèyàn méjì kan máa fà síra wọn. Lórí jásí pé tá a bá lọ ka nú al-Qur'an, suratul Baqara aya 190, Ọlọ́run ní wa qatilu fi sabilillah alladhina yuqatilunakum, wa qatilu fi sabilillahi alladhina yuqatilunakum. Qatilu fi sabilillah, ẹ jà lórí ẹ̀sìn Ọlọ́run. Alladhina yuqatilunakum, àwọn tí wọ́n bá kọjú ìjà sí yín ni ẹ kọjú ìjà sí. Aya Kùránì lèyí. Táwọn èèyàn bá wá kọjú ìjà sí aya 190, Ọlọ́run ní wa qatilu, ẹ dáàbò bo ẹ̀mí ara yín àtẹ̀sí yín fi sabilillah, lójú ọ̀nà Ọlọ́run. Qatilu, ẹ kọjú ìjà sí àwọn tí wọ́n bá já sí pé ní yuqatilunakum, tí wọ́n bá kọjú ìjà sí yín. Mùsùlùmí kì í kọjú ìjà sẹ́ni tí ò bá kọjú ìjà sí. Mùsùlùmí kì í sì bá ẹni tí ò bá bá mùsùlùmí jà, mùsùlùmí ò gbọdọ̀ bá jà. Aya Kùránì lè. Ọlọ́run sọ fún Ànábì pé wa qatilul ladhina yuqatilu fi sabilillahi alladhina yuqatilunakum, àwọn tó bá wá kọjú ìjà sí yín fi sabilillah, lórí ẹ̀sìn yín tẹ́ ń ṣe tí wọ́n fẹ́ kẹ́rí ṣe, wọ́n wá ń bá yín jà, qatilu, ẹ lè bá wọn jà. Alladhina yuqatilunakum. Eléyìí wá yàtọ̀. Eléyìí yàtọ̀. Alhamdulillah, Akorede Isaac. Rubbish, who is your father in the land of Yoruba that is well known? Alhamdulillah, thank you so much. It means you don't understand me. If you understand my message, you would never write what you wrote. It means you are senseless. That's just it. Go and listen to my message before you can comment. Don't just look into that topic. It means you don't know what I'm saying. That's it. So I won't reply you more than that. Wa qatilu. Torí pé ọmọ bàbá Lágége ni mí tó sì dénú. Tí wọ́n bá ní làákàyè tó bá morú ẹni téèyàn ń ṣe. Èèyàn kì í kan wo tọ́píìkì gbọ́ ọ̀rọ̀ tẹ́ni yẹn ń sọ. O ò tí ì gbọ́, o ti bẹ́ ara yìí ní làákàyè tá à ń sọ láwùjọ náà nù. Ara yìí ní farabalẹ̀ nínú Islam nìyẹn. Attacking before understanding what someone is saying. Tá bá dẹ̀ máa wò nísìn ẹnìkan tó lè kàwé, tó lè lẹ́kọ̀ọ́ ni, àmọ́ kò wà ní sí làákàyè tá a fi ń jọ ọ̀rọ̀. Ìyẹn ti lọ bẹ́ẹ̀. Wa qatilu alladhina yuqatilunakum. Ẹ kọjú ìjà sáwọn tí wọ́n bá kọjú ìjà sí yín lórí ojú ọ̀nà Ọlọ́run. Léyìí tó ń fi hàn yín huwa yatahu wa dawlatahu. Níjọ́ tí wọ́n ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí fún ayé, irọ́ táwọn èèyàn ń pa fáyé láti fi dọ̀tí Mudirul Markaz ni wípé wọ́n ń sọ fáwọn èèyàn pé Mudirul Markaz wọn àmà yàtọ̀ láàrin qatala àti qatala. Àbùsí tí wọ́n ń ṣe ń jọ́ náà nìyẹn. Àbùsí tí wọ́n ṣe ń jọ́ náà nìyẹn. Láwọn àfáà tí wọ́n lámìláka nínú súnnà nílẹ̀ Yorùbá tí wọ́n kóra wọn jọ lórí àbòsí. Bá a bá sì pé lábòsí, bóyá lórí àìmọ̀kan, bóyá lórí ọ̀tẹ̀, bóyá lórí nǹkan míì, bóyá àìlágbọ́yé, oyè Ọlọ́run.
naam jazakumullahu khair ọlá rẹ̀ ṣùkọ́lọ̀ ń bá wa ṣe dáadáa. ìyẹn fi hàn yí pé tá a bá lá nàbì sọ yí pé umirtu an uqatila an-nas, ọlọ́run ní kí n máa pa àwọn èèyàn tàbí kí n máa bá wọn jà títí tí wọ́n fi gba Islam. tá a bá ti wá ṣe bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ wọn mórí bọ́ lọ́wọ́ mi, property wọn mórí bọ́ lọ́wọ́ mi. níbo lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ fún nàbì? in ti ń bẹnu al-Qur'an yìí pé qatilu alladhina yuqatilu fi sabilillah alladhina yuqatilunakum. ẹ jà lórí ẹ̀sìn yìí àwọn tí wọ́n bá kọjú ìjà sí yín, tí wọ́n fẹ́ kẹ́ ẹ rí ṣe. léyìí tó ń fi hàn yí pé ọlọ́run ò pa ànábì láṣẹ láti lọ máa pa ẹnìkan nítorí ọ̀rọ̀ Islam, kọ́lọ́n kó là wà ń bẹ̀. bákan náà qala ibn Daqiq al-Eid, àfáwà ibn Daqiq al-Eid sọ fún wa nípa al-muqatala. wọ́n rí pé mafa'ala taqtadi al-usul min al-janibayn. tọ́rọ̀ bá fẹ́ di qatala kábàáyàn jà, ó gbọ́dọ̀ pa volume 2 page 219. Naam, ẹ jẹ́ ká wá tẹ̀síwájú. àfáwà ash-Sha'rawi nínú tafsiru wọn, nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa, tá bá lọ ka tafsiru Sha'rawi volume 2 page 822, àfáà jẹ́ kó yé wa ń bẹ̀ yí pé la yuqatilu muslimun man lam yuqatiluhu wala ya'tadi. mùsùlùmí ò lè kọjú jà, mùsùlùmí kan kò lè kọjú jà sẹ́nìkan tí ó bá kọjú sí, tí ó bá kọjú jà sí. la yuqatilu muslimun man lam yuqatiluhu. béèyàn bá jẹ́ mùsùlùmí láyé, mùsùlùmí ò gbọdọ̀ dájú ìjà kọ ẹnì kankan láì bá ṣe pé ẹni náà ó bá dájú ìjà kọ. wala ya'tadi, mùsùlùmí ò sì gbọdọ̀ máa wá ọ̀tá sẹ́nìkan lọ́rùn láì ń ṣe pé nìyẹn kọjú ọ̀tá sí. mùsùlùmí ò gbọdọ̀ máa kọjá ààlà lórí ènìyàn. tàbá wà torí pé ìbára ẹni jà testelzim wujudu tarfayn, ó gbọ́dọ̀ rí èèyàn méjì yuqatilu ba'duhum ba'da, tápá kan tí wọ́n kọjú síra wọn, tí wọ́n máa jọ máa wọ̀já jà kadì pẹ̀lú ara wọn. Naam, tàbá wà wò nínú ìtàn Ànábì Muhammad, nínú ìgbésí ayé Ànábì Muhammad, walam yathbutu 'ala an-nabiyyi sallallahu alayhi wa sallam annahu hajama qawman musalimin. àgbọ̀rí nínú ìtàn ìgbésí ayé ànábì pé ànábì lọ́ọ́ jálù àwọn kan láwọn tí wọ́n jálù, láwọn tí wọ́n wà fífù, láwọn tí wọ́n jòkó jẹ́jẹ́ ara wọn, bi hujjatin annahum ghayru muslimin, pẹ̀lú àwáwí wípé wọ́n gba Islam. ẹ jẹ́ ká wo bẹ̀yẹn. àwọn tí wọ́n lánàbì sọ wípé umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah, ọlọ́run pa mí láṣẹ kí n máa báwọn èèyàn jà, tàbí ọlọ́run pa mí láṣẹ kí n máa pa wọ́n àyàfi tí wọ́n bá gbá la ilaha illallah ò gbọ́, tán gbà mí lójíṣẹ́, tán sì ń kírun, tán yan sàká. tán bá ṣe bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ wọn mórí bọ́ lọ́wọ́ mi àti property wọn. ẹ jẹ́ á bira wọn bí wọ́n léèrè wípé nínú ìtàn ìgbésí ayé Ànábì Muhammad, lam yathbutu 'ani an-nabiyyi sallallahu alayhi wa sallam annahu hajama qawman musalimina bi hujjatin annahum ghayru muslimin. ìjẹ́ ó ṣẹlẹ̀ rí nínú ìtàn pé àwọn kan ń bẹ láàyè wọn, wọ́n gbà láfíà láàyè, wọ́n dá ànábì láàmú, ànábì sì lọ jálù wọn pẹ̀lú àwáwí wípé wọ́n gba Islam. ẹ jẹ́ á bi wọ́n léèrè pé ńbo ló ti ṣẹlẹ̀ nínú ìtàn, ńbo ló ti ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ànábì, ńbo ló ti ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí ànábì pé àwọn kan ń bẹ o, wọ́n ṣe Islam, ànábì sì lọ jálù wọn bí tán wà pẹ̀lú àwáwí pé nígbà tán ti gba Islam lòun ó ṣe lọ jà wọ́n lógun. mi ò lérò wípé ó wà nínú ìtàn ìgbésí ayé Ànábì Muhammad. ìyẹn ló fi já sí pé irú baba Lágége Mudirul Markaz, wọ́n ṣọ̀wọ́n láwùjọ nínú onímímọ̀, irú wọn wọ́n nínú ayé nínú onímímọ̀, irú wọn wọ́n láyé nínú olótìtọ́, irú wọn wọ́n láyé nínú olódodo, irú wọn wọ́n láyé nínú àfà. àmọ́ ọ̀ràn tí bàbá yìí dá ò kọjá wípé bàbá yìí kì í fòdodo pamọ́, ó jọ bàbá rẹ̀ tó bí, torí bàbá wọn náà wọ́n ń fi òtítọ́ pamọ́. béèyàn bá sì ní ìmọ̀, tí ìmọ̀ yẹn bá ti dàgbà ju làákàyè àwọn tí wọ́n jọ wà ní sámánì, wọ́n ní pírọ́blẹ́mù pẹ̀lú ẹ̀, wọ́n sì ládánwò pẹ̀lú ẹ̀. ìyẹn náà ládánwò táwọn èèyàn ní sí bàbá Lágége. bàbá Lágége parọ́, bàbá Lágége ṣàbòsí, bàbá Lágége rìnrìnkùnrin, bàbá Lágége jẹjẹkújẹ,
babalágége mọ̀mọ́kúmu wọn ní tí wọ́n lè fi néèlì ẹ̀. Lọ́ọ́ wo gbogbo àwọn tí wọ́n máa ń ròyìn babalágége lọ́nà tí ò dáa, ó rí i pé ìròyìn yẹn ń bẹ lára wọn, wọ́n kàn fẹ́ lò ó láti já sí pé ẹ̀ nílè súnmọ́ babalágége. Wọ́n ní àṣejù ẹ̀ pọ̀, ṣóhun nìkan ní ń ka tírà ni, wọ́n kàn ń dẹ̀sìn irú ni. Ẹ̀sìn wo ni babalágége dàrú látara kọ́tálá àti kọ́tálà? Kọ́tìlù ìpààyàn, kọ́tálà ìbáyànjà. Lóòótọ́ kì í ṣe gbogbo ìbánijà ní máa já sí ikú, àmọ́ ogun ìbáraẹnijà ó lè já síkú. Naam, ká wá wò pé wal maqsud, kódà a rí pé kò sí ẹ̀rí kan nínú ìgbésí ayé àná Muhammad pé àwọn kan ń bẹ kèfèrí ni wọ́n gbà láfíà láàyè, ànábì sì lọ́ọ́ jálù wọn pẹ̀lú àwa wípé wọ́n gba Islam, tá a fi wá máa ní Ọlọ́run pa mí lẹ́ṣẹ̀, kí n máa báwọn èèyàn jà, kí n máa pa wọ́n, àfìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbà tí wọ́n ń ṣe Islam. Ó rí i pé ba'dul qaba'il ragma anna ba'dul qaba'il al-wathaniyya qaribatun min al-madinati al-munawwara. Àwọn abọ̀rìṣà kan ń bẹ nítòsí Madina, abọgibọ̀pẹ̀ ni wọ́n sì wà nítòsí Madina pẹ̀lú ànábì Muhammad. Ànábì ò jà wọ́n lógun rí nígbà tí wọ́n jà ànábì lógun. Wal maqsud min lafsi nas fi nas al-hadithi wal ba'du aw man badara bi qital al-muslimin. A rí i pé ẹni tí wọ́n ń gbà lérò nínú àdíìsì ànáàsù tá ànábì ń sọ yẹn nínú nọ́ọ̀sù àdíìsì yẹn ni pé àwọn kan tàbáwọn tí wọ́n bá dájú kàìkọ́ àwọn mùsùlùmí. Láàfin ayé àánú al-Qur'ani tó ń sọ fún wa nù 190 Suratul Baqara yìí pé wa qatilu fi sabilillah, ẹ jà lórí ẹ̀sìn Ọlọ́run, alladhina yuqatilunakum, àwọn tí wọ́n bá kọjú ìjà sí yín, wala ta'tadu, ẹ sì má kọjá àlà. Ìtumọ̀ rẹ̀ ni pé ẹ má pa àwọn tí wọ́n bá pa yín. Qatilu alladhina yuqatilu fi sabilillah, ẹ jà lórí ẹ̀sìn Ọlọ́run. Táwọn èèyàn bá gbógun tì í pé ẹ̀ ní kírun, ẹ̀ ní gbààwẹ̀, ẹ̀ ní yan sàká, ẹ̀yin náà lè jà láti pé ẹ máa kírun, ẹ máa yan sàká láti fi gbára yín lẹ̀. Àmọ́ ó gbọ́dọ̀ já sí pé alladhina yuqatilunakum, àwọn tí wọ́n kọjú ìjà sí yín ni o. Wala ta'tadu, ẹ̀ sì gbọ́dọ̀ kọjá àlà. Tí wọ́n bá pa yín, ẹ má pa wọ́n. Tí wọ́n bá lé yín, ẹ má lé wọn. Tí wọ́n bá tọ́ yín, ẹ má tọ́ wọn. Ìsìláàmù gangan nìyẹn. Ó ní inna Allaha la yuhibbul mu'tadin, Ọlọ́run ò fẹ́ràn ẹni tí ń bá ń kọjá àlà. Ìyẹn fi hàn pé tó bá yẹ pé mùsùlùmí gan ní ń kọjá àlà, Ọlọ́run ò ní fẹ́ràn ẹ̀. Tá a bá tún wá lọ sínú Al-Qur'an, a rí wípé báwo lọ́lọ́run ṣe fẹ́ máa sọ fún ànábì kó lọ máa pa àwọn èèyàn àbí kó máa bá àwọn èèyàn jà nítorí pé wọ́n gbà fún un. Tó bá wà Al-Qur'an nìyẹn náà ló tún sọ fún wa nínú Suratul Mumtahina, Quran 60 aya 8 wípé la yan'akumullahu anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin. Ṣáwọn àyà yìí ti parẹ́ nínú Al-Qur'an ni. Ọlọ́run sọ fún wa pé la yan'akumullahu, Ọlọ́run ọba ò kọ̀ fún yín o. Àwọn òṣèbọ àtàwọn tí wọ́n ṣe Islam, alladhina lam yuqatilukum, tí wọ́n jà yín lógun. La yan'akumullahu an tabarruhum, Ọlọ́run ò kọ̀ pé ẹ má ṣe dáadáa sí wọn, ẹ bá wọn lò dáadáa o. Wa lam yukhrijukum min diyarikum, àwọn tí wọ́n lé yín jáde nínú ilé yín. La yan'akumullahu an tabarruhum, Ọlọ́run ò kọ̀ pé ẹ má bá wọn lò dáadáa, ẹ ṣe dáadáa sí wọn. Ó wá ní wa tuqsitu, ẹ dẹ̀ ṣe déédéé o, ẹ má jàǹbá wọn o, ẹ má ṣàbòsí wọn o. Ó ní inna Allaha yuhibbul muqsitin, Ọlọ́run fẹ́ràn ẹni tí ń bá ń ṣe déédéé. Ìyẹn fi hàn pé èèyàn ò bá jẹ́ lẹ́bọ, ìbá jẹ́ kèfèrí, lódiwọ̀n tí ò bá ti dà ọ́ láàmú, tí ò kó wàhálà bá ọ, ó gbọ́dọ̀ ṣe dáadáa sí. Ẹ káàárọ̀ lillahi alhamd. Ó fẹ́ ṣe súná, ẹ jọ ṣe. Ẹ fẹ́ ṣe nǹkan ládùúgbò, ẹ jọ ṣe. Community ó jọ dọwọ́ yín. Ló fi já sí pé ni wọ́n fi ń jẹ́ kó yé wa pé hukukul jari thalatha, ìwọ̀ aládùúgbò mẹ́ta ni. Àwọn aládùúgbò kan ń bẹ lahum thalathatu hukukin, ànábì ló wí bẹ́ẹ̀, ẹ̀tọ́ mẹ́ta ni wọ́n ní. Aládùúgbò rẹ tó lẹ́tọ̀ọ́ mẹ́ta, òun náà ni muslimun, mùsùlùmí lòun, dhu rahamin, ó tún wá jẹ́ mọ̀lẹ́bí yín.
wà zijar ó tún wá jẹ́ aládùúgbò. Mùsùlùmí ẹ̀tọ́ Islam ń bẹ láàrin yín, ẹ̀tọ́ ará àdúgbò ń bẹ láàrin yín, ẹ̀tọ́ mọ̀lẹ́bí ń bẹ láàrin yín. Ìkan sì ń bẹ ń bẹ aládùúgbò lásán ni gẹ́rà di rahmi, ó lẹ́tọ́ àdúgbò yẹn, mùsùlùmí sì ni àmọ́ kò sẹ́tọ̀ mọ̀lẹ́bí láàrin yín. Èyí tó wá já sí pé jáàrù lásán ni kì í ṣe mùsùlùmí, aládùúgbò ni kì í ṣe mùsùlùmí, òun náà lẹ́tọ́ àdúgbò yẹn kẹ́ ẹ ṣe dáadáa pẹ̀lú ẹ̀, kódà ìyà ò gbọ́dọ̀ jẹ lákàtà yín, òṣì ò sì gbọ́dọ̀ ta. Ẹ̀tọ́ àdúgbò ẹ jọ máa fúnra yín, ó lè pọnmi ńlẹ̀ ó lè pọnmi ńlẹ̀ tí ò sí láì fi mẹ́. Ṣùkọ́lọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká wá lọ wo ìgbésí ayé ànábì Muhammad. Nígbà tá a ní wọ́n ní ànábì ní wọ́n pa àwọn láṣẹ kó máa pa àwọn èèyàn, ẹ wo ìnira táwọn ará Mákà fi kan ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, láwọn ìnira tó ní agbára. Nínú ìnira tí wọ́n fi kàn án, àwọn tá à ń sọ yìí wọ́n ẹjọ́ orílẹ̀-ègbè, wọ́n lè kó ń lu bàbá rẹ̀, wọ́n lè kó ń lu ìyá rẹ̀, ìdáhàn shadidan, ní ìnira tó pọ̀. Lára ìnira tí wọ́n fi kàn alharbu wal idah almanawi, wọ́n jà ànábì lógun níbi ká sọ̀sọ́kúsọ sí. Lẹ́gbẹ́ lónìí náà ní ìsìn tí babaláyé bá ń sọ̀rọ̀ ìsọkúsọ làwọn èèyàn máa sọ sí wọn. Ìṣesí kèfèrí sáwọn ànábì Ọlọ́run àtàwọn aláìlágbọ́yé ni. Lára ọ̀nà tí wọ́n lò láti fi jà ànábì lógun náà ní ẹjẹ́ a máa yẹ̀yẹ́. Istakhdama al-mushrikuna as-sukhuriyya wal-istidhaa bin-nabi, wọ́n lo ìyẹpẹrẹ àtàbùkù, wọ́n lò fún ànábì pé ẹjẹ́ a máa yẹpẹrẹ, kò ní jẹ́ kankan tí ó máa já sí pé kayuthnihu an da'awati, wọ́n á lè lé kó ń di iṣẹ́ yẹn. Fata'amuhu bil-jununi taratan, ìyẹn ló jẹ́ kán lẹ́ lóko pé wèrè ni. Wa taratan bis-sihr, wọ́n lẹ́ lóko ń gbà mí pé òpìdán ni, ológun ni. Wa bil-kadhibi, wọ́n á lẹ́ lóko irọ́ ń gbà mí pé irọ́ ní ń pa. Wa qad abbara al-Qur'an hadhihi al-ittihammat batila, Qur'ani wá kó gbogbo àwọn ọ̀rọ̀ ìjọ tá a bá wo nínú Suratul Hijr ayé ẹlẹ́kẹfà. Ọlọ́ni wa qalu, àwọn kèfèrí dìídì sọ fún ànábì Muhammad pé ya ayyuhal ladhi nuzzila alayhi dhikr innaka lamajnun. Sórí ìwọ tí wọ́n ń sọ Kùránì kalẹ̀ fún yìí, wèrè ni ọ́. Wọ́n lé ànábì lóko pé wèrè ni. Ṣé ẹ mọ̀ pé tó bá pa ànábì ń pa wọ́n ni, ṣé wọ́n lè lẹ́ lóko wèrè? Ànábì ò sì torí ẹ̀ pa wọ́n. Tó bá tún wò nínú Suratu Sad ayé ẹlẹ́kẹrin, wa ajibu an ja'ahum munzirun minhum, ó ń yà wọ́n lẹ́nu wípé bẹ́yìn ó bá tiẹ̀ wá jíṣẹ́ kó wá jẹ́rú ànábì lára wọn. Wa qala al-kafirun, ìyẹn làwọn kèfèrí fi máa sọ pé hadha sahirun kadhab, wọ́n ní ológun òpùrọ́, wọ́n pa ànábì lópùrọ́, wọ́n pè lólógun, wọ́n pa ànábì ní wèrè. Kí náà pé àwa lónìí tó ń dùn wá? Ẹ lọ gbogbo quality tí ń bẹ lára ànábì ló wà lára mudirul markaz, kò sí tí wọ́n pè wọ́n tán, bàbá ni ò sì torí ẹ̀ bínú. Látara àwọn àbùkù tí wọ́n ń kó bá ànábì, àwọn àbùkù yìí tilka sukhuriyya athara fi nafsi nàbì, ó lórí pálá lọ́kàn ànábì, ó bà ànábì nínú jẹ́, inú ànábì ò dùn, tó fi di pé inú rẹ̀ ń bàjẹ́. Tọ́lọ́run fi ń sọ fún tó bá ka Suratul Hijr aya 97 to 99, Ọlọ́ni wa laqad na'lamu annaka yudiqu sadruka bima yaqul. Àwọn Ọlọ́run gan mọ̀ pé ìrẹ́ ànábì ó ti lọ gbéṣẹ́ mi àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí ọ ni, ó ń bà ọ́ nú jẹ́. Onídáwà ò gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sọ́kàn pé wọ́n sọ báyìí, yóò sọ ọ́ dọ̀lẹ́, wọ́n lè ẹ̀kú òǹdí iṣẹ́. Ọlọ́run wá ń sọ fún ànábì pé fasabbih bihamdi rabbik, ìwọ ṣáà máa ṣàfọ̀mọ́ kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀. Wa qum minas sajidin, ṣáà wà náà tí ó máa forí kanlẹ̀ tí ó máa sin lọ́hùn. Wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin, ṣáà máa sin lọ́hùn támàdájú ó fi dé. Nínú ọ̀nà tí wọ́n gbà láti fi gba iṣẹ́ lára ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam náà ni kí wọ́n sọ yí pé kò mọ̀ tí ń ṣe adghathu ahlamin. Tó bá lọ ka Suratul Anbiya ayé ẹlẹ́karùn-ún, wọ́n ní tí ń sọ adghathu ahlamin, àwọn àlákàlà tí ńlá ní ó wà bọ́ọ̀tà, ní ó wà lọ́lọ́run náà wọ́n ń ṣe. Wa qalu anhu, wọ́n tún sọ nípa ànábì pé in hadha illa ifkun, eléyìí ò ní nǹkan kan tí ń wí kọjá ìrònú.
iftarahu táwọn èèyàn pa fún wa a'anahu alayhi bukratan wa asila táwọn kan dúró tí wọ́n bá ń kọ́lẹ̀ láàárọ̀ àtàlẹ́ wọ́n ń pa nẹ́bì lónírọ́. nínú Suratul Furqan ní ayẹlẹ́ kẹrin, Suratul Furqan ayẹlẹ́ kan wa qalu asatirul awwalin, wọ́n ní àwọn mythology táwọn kan ti kún kalẹ̀ iktatabaha lòun náà wá ń dàákọ làwọn èèyàn bá dàákọ fàyíyà tumula alayhi ni wọ́n wá ń pè é fún bukratan wa asila láàárọ̀ àti lálẹ́. wọ́n fẹ́ rí páwọn yẹpẹrẹ sẹ́yìn. wọ́n bá débi wípé kí ló tún kù, wọ́n sọ dariwo, wọ́n sọ di wàhálà láti dá wàhálà sí lọ́rùn. tó bá wo Suratu Fussilat aya 26, qala alladhina kafaru, àwọn kèfèrí tún bá débi pé la tasma'u li hadha al-Qur'an, ẹ má máa gbọ́ Kùránì rẹ̀ mọ́, walghaw fi, ẹ má di etí la'allakum taghlibun, torí kẹ́lẹ̀ borí ẹ̀. wọ́n bá débi pé kí bàbá Lágége má ṣe wá sí wọn. kódà àwọn competitions wọ́n sì lọ submit ẹ̀. tààrí nínú àwọn àfẹ́ èkó yìí náà tó sáyìn ẹ̀, tààrà àwọn àfáà náà tí wọ́n kí ó nu markaz táwọn náà sáyìn ẹ̀, tààrí nínú àwọn àfáà míì náà tí wọ́n lámìláka lóko tí wọ́n sáyìn petition yìí pé bàbá Lágége ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́. irú ète yìí náà làwọn kèfèrí lò fún Muhammad pé la tasma'u li hadha al-Qur'an, ẹ má tẹ́tí sí Kùránì rẹ̀ mọ́, walghaw fi, ẹ di etí yín kó mbẹ́ la'allakum taghlibun, torí kẹ́lẹ̀ borí ẹ̀. gbogbo ń táwọn kèfèrí lò against Ànábì náà làwọn àfáàlẹ̀ Yorùbá tí wọ́n pera wọn lóní sunna náà ni wọ́n lò láti fi takò bàbá Lágége, látara pé wọ́n ń sòótọ́ lórí kọ́tàlà àti kọ́tàlà. káyé lè lálàáfíà, kó mọ̀ ní dààmú, kó mọ̀ sí wàhálà, náà lẹ kó wàhálà bàbá sí. já tó wá wò lára àwọn ọ̀nà ká lè mọ̀ pé Ànábì yàtọ̀, kì í ṣẹni tí máa pààyàn kiri torí káwọn èèyàn lè gbà la ilaha illallah gẹ́gẹ́ bí àdìsù yẹn. nínú ọ̀nà tí wọ́n gbà náà ni pé istaqbalu nas wa ta'dhiruhu min an-nabi, wọn a máa ba Ànábì jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn. wọ́n bá ti rẹ́ nìkan tó bá ṣèrìn àjò wá sínú ìlú tá Ànábì wà, wọ́n ó sáré lọ bẹ́ẹ̀ nìyẹn, wọ́n ti lọ bá Ànábì jẹ́, wọ́n ní má súnmọ́ o, èèyàn burúkú ni o, kì í ṣe èèyàn rẹ̀ o. lára àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún náà ni at-Tufayl ibn Hamru ad-Dawsi. Tufayl ibn Hamru ad-Dawsi wa kana sha'iran labiban, akọrin ni tó sì jẹ́ ọ̀jọ̀gbọ́n. Ra'isu qabilati Daws, òun jẹ́ aṣáájú àwọn ará ìlú kan tí wọ́n ń pè ní Daws. qadama Makkata, ó wá wá lu Makkah. fastaqbalahu ahluha qabla wusuli ilayha, àwọn èèyàn ti lọ́ọ́ pàdé ṣáájú kó tó dé. wa badhalu lahu ajalla tahiyya, wọ́n pọ́nlé púpọ̀, wọ́n bàbá rẹ̀. wa qalu lahu, wọ́n wá sọ fún eléyìí dẹ́wà ní ìṣesí àwọn àfà. tán bá ti rẹ́ nìkan, wọ́n sáré fẹnu ba àfà ẹgbẹ́ wọn jẹ́ lójú ẹ̀ pé ẹ má súnmọ́ o, onígbéraga ni o, kìí ṣe èèyàn rí o, kìí ṣe èèyàn burúkú o. wàláálí wọ́n mọ̀ pé tẹ́nìyẹn bá súnmọ́ kò ní fẹ́ nìyẹn lẹ̀, kò ní dọ́dọ̀ àwọn mọ́, torí pé èèyàn burúkú ni wọ́n. wọ́n lorú ọ̀rọ̀ yìí náà fún àfà wa at-Tufayl ibn Hamru ad-Dawsi. wọ́n wá pé wọ́n ní ya Tufayl, innaka qaddamta biladana, òdìdé lu wa ní ìsinyìí o. wa hadha ar-rajulu alladhi bayna adharana qad adala bina, ṣòro arákùnrin kan wà ń lè òjíṣẹ́ Ọlọ́run tí ń jẹ́ Muhammad, ó ti kó wàhálà bá wa o. wa qad farraqa jama'atana, gbogbo àwùjọ wa ló ti dàrú. wa shattata amrana, kò já bára wa ṣe mọ́. wa innama qawluhu kas-sihr, tí ń bá ń sọ̀rọ̀ báyìí bí ìgbà tí yẹn ń pọ̀fọ̀ ni, bí ológun ni. yufarriqu bayna ar-rajuli wa abi, ó ti dalérú mọ́ bàbá àti ìyá lọ́rọ̀, àwọn ọmọ àti bàbá wọn ò bára wọn ṣe mọ́. wa bayna ar-rajuli wa akhi, ẹ̀gbọ́n àtàbúrò wọn ò bára wọn ṣe mọ́. wa bayna ar-rajuli wa zawji, ó ti dàárín ọkọ àti ìyàwó rú. ìròyìn tí wọ́n fi ròyìn Ànábì nù, bẹ́ẹ̀ náà yẹn ròyìn bàbá Lágége lẹ́nu. wa inna nakhsha alayk wa ala qawmika, ẹ̀rù wa ń bà wá fún ọ àti fáwọn ọmọlẹ́yìn rẹ̀. ma qad dakhala alayna, bó ti wọlé tọ̀ wáyìí. la tukallimuhu, má bá Ànábì sọ̀rọ̀ o. wala tasma'anna minhu shay'a, má sì tẹ́tí gbọ́ nǹkan kan lọ́dọ̀ rẹ̀. la ilaha illallah, ẹni tọ́lọ̀ ń bá ti ránṣẹ́, ẹni Ọlọ́run gbé dìde tẹ́ ń pé kò ṣubú. ẹlẹ́ni Ọlọ́run gbé dìde tẹ́ ń pé kò ṣubú. bí ó ṣe wá ṣubú yóò ṣojú Ọlọ́run,
wọ́n bá ànábì jẹ́ lọ́dọ̀ Tufayli. Gbogbo tí wọ́n sì sọ yìí innaha ad-da'ayatul kadhiba, irọ́ ni wọ́n pa síbẹ̀ láti fi yẹpẹrẹ ànábì Tufayli onílé dọ́dọ̀ rẹ̀. Tufayli wá sọ fún wọn pé fa wallahi ma dhalu bi hatta ajma'tu alla asma'a min shay'an. Ó láwọn èèyàn wọn yẹ wọn gbò lẹ́ni tí ń wá ń bá mi débi pé wọn fẹ́ kí n dọ́dọ̀ rẹ̀ láti gbọ́ nǹkan kan, wala ukallimahu, wọn fẹ́ kí n bá sọ̀rọ̀, hatta ashawtu udhni, débi pé etí mi kún. Àfáwa ní hina gadawtu ila al-masjid kusufan, kò tùnà ńgbà tèmi náà wá fẹ́ lọ sí mọ́ṣáláṣí ibi ànábì wà láàárọ̀ ọjọ́ náà, ó lóun wá mú ẹ̀fẹ̀ wú, òun náà wá fi dí etí òun. Ìyẹn Tufayli gẹ́gẹ́ bí tí wọ́n sọ fún pa ànábì pé kó mọ́ dọ́dọ̀ rẹ̀ kó mọ́ tẹ́tí sí, ó lèmi náà wá mẹ́fẹ̀ wú, mo wá fi dí etí mi. Òní faraqan min an yuballaghani shay'un min qawlihi, débi pé gbogbo tí ń bá ń wí kò ní lè wọ̀ mí létí. Qala faghadawtu ila al-masjid, Tufayli wá ní mo wá lọ mọ́ṣáláṣí, ó ní fa idha huwa qa'imun yusalli 'inda al-Ka'bah, mo wá rí pa ànábì ń kírun ní Kaaba lọ́wọ́ ọjọ́ náà. Faqumtu qariban minhu, mo wá dìde mo súnmọ́ tòsí ànábì. Fa aba Allahu ta'ala illa an yusmi'ani ba'da qawlihi, ó lọ́lọ́wọ́n bá ṣe débi pé àfìgbà tọ́lọ́hun ń fún mi ní ọ̀rọ̀ tá ànábì ń sọ yẹn gbọ́, tòun ti bóun ti fi ẹ̀fẹ̀ wú dé tìyẹn. Ó ní fasama'itu kalaman hasanan, mo wá gbọ́ ọ̀rọ̀ dáadáa. Ila an qala, débi pé ànábì yẹn sọ̀rọ̀ débi pé fa'arada alayya al-islam, tó fi wá na ìsìláàmù sí mi. Wa tala alayya al-Qur'an, ó ka al-Qur'an fún mi. Àfáàní fa wallahi, mo fọlọ́wọ́n ọba mi búra, ma sami'tu qawlan qattun ahsana minhu, mi ò gbọ́ ọ̀rọ̀ tó dáa tó bẹ́ẹ̀ rí láyé, etí mi ò gbọ́ rí. Sallallahu alayhi wa sallam. Wala amran a'dalu, mi ò sì gbọ́ àṣẹ kan tán pa fún èèyàn láyé tá a lè sọ pé àṣẹ náà bọ́ sópópó jùrú ọ̀rọ̀ náà lọ. Fa aslamtu wa shahidtu shahadatul haqqi, bí mo ti gbà ìsìláàmù níjọ́ náà nìyẹn o, lèmi náà bá jẹ́rìí òdodo. Ọ̀rọ̀ tá a sọ yìí lọ́wọ́ náà ar-Rahiqul Maktub ìbẹ̀m̀bẹ̀, wo bọ́n ṣe ròyìn ànábì. Gbogbo àwọn táwọn èèyàn ròyìn babalágége fún láì dá lónìí, nígbà tó ń dọ́dọ̀ babalágége wọn bá bàbá bẹ́ẹ̀ ti ròyìn bàbá, bọ́lọ̀ ń ti ṣe bàbá ní dáadáa làwọn èèyàn bá, ìyẹn nífẹ̀ẹ́ yẹn fi pọ̀. Lẹ́fí ń rò pé kí ló ń gbé fáwọn èèyàn jẹ, kì í ṣógun, àánú Ọlọ́run ni. Láàárọ̀ ọ̀nà kan tí wọ́n gbà nìyẹn láti máa bá ànábì jẹ́. Nínú ọ̀nà kejì, wàhúwà Damadu al-Azadi, wọ́n ń pè nìkan ní Damadu al-Azadi. Kana yurki min hadha ar-rih, òun máa ń tọ́jú àwọn èèyàn tátẹ́gùn bá fẹ́ sí lára, òun máa ń tọ́jú àwọn èèyàn tátẹ́gùn bá fẹ́ sí lára. Qadama Makkata fasama'a sufa'aha, nígbà òun náà tún wọ Mọ́kà, ló bá gbọ́ lẹ́nu àwọn òmùgọ̀ Mọ́kà tí wọ́n ń sọ pé inna Muhammadan majnunun, pé Muhammad yẹn ò wèrè ní o, Muhammad ni o, wọ́n ń sọ fún pé má dọ́dọ̀ rẹ̀ wèrè ní o. Faqala, nígbà tí Damadu al-Azadi ó wà sọ, ó ní law inni ataytu hadha ar-rajula la'ala Allahu yushfihi ala yadi, ó ní ń lọ bá arákùnrin nígbà tẹ́ ní wèrè ni, bóyá Ọlọ́run ó gba orí ọwọ́ mi wò sàn. Àníyàn ti Damadu nìyẹn, wọ́n pe ànábì ní wèrè fún kó mọ́ lè bá ànábì ṣe. Òun wá ń jẹ́ kó máa yé wọn wípé ó ń jẹ́ kó máa yé wọn wípé ó ṣe é ṣe k'Ọlọ́run gba ọwọ́ mi wò sàn, òun ó dọ́dọ̀ rẹ̀. Damadu wá ní ó ní law anni ataytu hadha ar-rajul la'alla Allaha yashfihi ala yadi, yashfi ala, bóyá Ọlọ́run lè gba ọwọ́ mi wò sàn. Falaqiyahu, ní Damadu bá padà ànábì níjọ́ kan. Faqala ya Muhammad inni arqa min hadha ar-rih, ìwà ní ìrẹ́ Muhammad, mo lè tọ́jú ẹ̀ pẹ̀lú àárẹ̀ atẹ́gùn àǹgànà tí ń bá wà ànábì fíra yìí. Fa'allak, ǹjẹ́ o lè gbà mí láàyè? Faqala Rasulullahi sallallahu alayhi wa sallam, gbàtà ànábì ẹ fún lésì, ànábì ní innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu man yahdi Allahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'du. Ìta ànábì sọ́jọ́ lọ́nà, ànábì ní
ọpẹ́ tí Ọlọ́run ní, Ọlọ́run ayìn àwọn wárán lọ́dọ̀ rẹ̀, ẹni Ọlọ́run bá fi mọ̀nà kò ní ṣìnà, ẹni Ọlọ́run bá sọnù kò lè mọ̀nà. Mo jẹ́rìí pé kò sẹ́nìkan tẹ́mi ó máa sìn yàtọ̀ sọ́lọ́run, mi ò ní mú nǹkan kan míì mọ́. Mo sì jẹ́rìí pé Ànábì Muhammad ẹrú rẹ̀ òjíṣẹ́ rẹ̀ ni. Lẹ́yìn náà faqal, nígbà tí afáàdọ́mọ́dù ó sọ̀rọ̀, ó ní a'idi alayya kalimatika haula, ṣọ́ra àwọn ọ̀rọ̀ tó sọ yìí mo fẹ́ kó o tó tún sọ, mo fẹ́ tún gbọ́. fa'adahunna alayhi rasulullah sallallahu alayhi wa sallam thalatha maratin, Ànábì wá tún àwọn ọ̀rọ̀ náà wí fún lẹ́ẹ̀mẹ́ta. Nígbà tí dọ̀mọ́dù ó sọ, ó ní laqad sami'tu qawla al-kahana wa qawla as-sahara wa qawla ash-shu'ara fama sami'tu misla kalimati haula'i hati yadaka ubayi'uka ala al-islami fabaya'ahu. Nígbà tá Ànábì tún ọ̀rọ̀ náà parí, ó ní laqad sami'tu qawla al-kahana, mo ti gbọ́rọ̀ àwọn adáfá, wa qawla as-sahara, mo ti gbọ́rọ̀ àwọn ológun, wa qawla ash-shu'ara, mo ti gbọ́rọ̀ àwọn akọrin, fama sami'tu misla kalimati haula, mi ò gbọ́ irú eré ìlọ́dọ̀ wọn. Àti yadaka ubayi'uka ala al-islam, fún mi lọ́wọ́, èmi náà ó ṣe bẹ́yà pẹ̀lú rẹ̀, èmi náà gba islam, lòun náà bá ti gba islam. Bó ṣe ń yẹpẹrẹ Ànábì tó yẹn, kò já wọn lógún láàrin Mákà yẹn náà ni. Ẹ wo bá Ànábì ti rí. Ìnira kan nìyẹn nínú àwọn ìnira tí wọ́n fi kàn Ànábì níbi ìbanilórúkọ jẹ́, níbi ká parọ́ mọ́ ni láàrin Mákà, tí ó sì bẹ́ nìkan jà. Táàfì wa máa sọ pé umirtu an uqatila an-nasa, Ọlọ́run ní kí n máa báwọn èèyàn jà àfìgbà tán bá gbà. Ànábì ò bá wọn jà. Nínú ìnira tó kó bá Ànábì náà ni al-iza'ul jasadi, wọ́n fi ìnira ara kan Ànábì. Tànábì dẹ̀ ṣe sùúrù láwọn ìnira tó pọ̀ lánàbì tó já sí pé Ànábì Ọlọ́run tọ́lọ́run ṣíjú àánú wò. Lára nǹkan tó ṣẹlẹ̀, Abdullahi ibn Umar ibn Amr ibn al-As radiyallahu anhu, ó ní qala bayna an-nabiy sallallahu alayhi wa sallam yusalli fi hijr al-Kaaba, lẹ́nu pa Ànábì ń kírun níbi hijr al-Kaaba ńjọ́ kan. idh aqbala Uqba ibn Abi Mu'ayt, Uqba ọmọ Mu'ayt ló bá lọ bá Ànábì níbi tó ti ń kírun. fa wada'a thawbahu fi 'unuqihi fa khanakhahu khanaqan shadidan, ló bá mú aṣọ, ló bá fi sáà Ànábì lọ́rùn báyìí, ló bá fún aṣọ má Ànábì lọ́rùn. khunuqan shadidan, ní funfun tó ní agbára. fa aqbala Abubakar hatta akhadha bi manqibihi, tó yẹ pé Abubakar ló padà kọjú sí títí tó fi fọwọ́ sí bí èjìká rẹ̀, tó fi já ọwọ́ ẹ̀ kó lọ́rùn Ànábì Muhammad. Abubakar ń sọ ńjọ́ náà tọ́lọ̀ ní ataqtuluna rajulan an yaqula rabbi Allah, ṣe fẹ́ pa ẹni yìí nítorí pé ó ṣáà lọ́lọ́run lòun ó máa sìn. Ìnira mi nìyẹn tó jẹ́ èyí tí wọ́n fèsì ẹ̀ pẹ̀lú ara tí kì í ṣe tèébú. Tẹ́ bá wa ṣí ètò yẹn, ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára, tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún, bí ó ti rí náà bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.